Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Facetv was Wunmi. September 27, Queen Lateefah máa wà ní cinemas. Anywhere that power jáde lọ bá wa wò. Agege lọ̀gá wa. Ẹ ṣe o. Wọ́n lè gbégé sí. Wọ́n ní kó má lọ wọ̀. Ẹ tó bá ti wọ̀. Atahiyatulillah, zakiyatulillah, tayyibatu salawatulillah. Assalamu alaikum ya nabi wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum wa ala alihi Lateefah. Ibafa wa izata tanti karuma tanti ana kuti fa kuti ila ba kuti. 27. Ni ta. Alanta. Ó ti lọ fàfà. Okay, amúlùdùn, inú mi dùn. Dọ́dọ̀bà, ìtàlàwà, bàbálà, ìtàlàwà, májálà, ìjọba wíìsì, ìtàlàwà, bíkwìsì, ìtàlàwà. Wunmi Toriola jẹ́ lọ́wọ́ kò sọ́mọ náà. Queen Lateefah ọlọ́run yóò yàtọ̀ sí ìtàwọ̀ lórí YouTube o. Ẹ ṣe àti bàbá ṣe ń lọ. Orúkọ tèmi ni Rashida ọmọ bẹ. Kò sọ́mọ náà. Wunmi Toriola àwọn olólùfẹ́ yín àbúrò yín ẹ̀gbọ́n yẹn jẹ́ ká wọlé ná. September 27, Wunmi Toriola Queen Lateefah ó yàtọ̀ sí ìtàwọ̀ lórí YouTube o. Eléyìí àti ìwà àti ìṣẹ́pọ̀ ó ti jiná. A ṣe gbogbo ẹ̀ síbẹ̀. Ó níyọ̀ ó látọ̀ ó ní pọ̀mọ́ ó ní gbogbo ẹ̀. 27 Queen Lateefah coming to the cinema close to you guys. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ìkúlẹ̀ la wà. Àṣàkọ́ o ẹjọ́ bọ́ta ẹtúyẹ̀yẹ ẹ̀ka bá àwọn fíìmù wa Queen Lateefah ẹ sì mọ̀ kó disappoint yín. Ẹ wọ Yẹmí Aládò ẹ bá wọ Yẹmí Aládò ẹ wọ àbẹ̀wò ẹ jọ̀ọ́ torí Ọlọ́run Queen Lateefah 27 àrí yín náà. Èmi àdó olóògùn lúbúlúbú tí bàbá àbí dàtí inú àdó ló ń má àdó ṣàkọ ẹ ṣáàmù àwọn títí dé ní wọ́n jáde ọmọ kan bí 1 billion ẹ wọ́n lọ gbé gẹ̀ẹ́sì o ṣé báyìí kí báyìí kí mi dé Martins kí báyìí kí Ọdúnládé kí báyìí kí Fẹ́mi Adébáyọ̀ kí báyìí kí Lọlá Ìdíjẹ kí báyìí kí Madam Ṣàjẹ Queen Lateefah ló ń sọ lọ́wọ́lọ́wọ́ tó bá ti bẹ̀rẹ̀ pé mo ló ti ń jẹ ẹ bá sọ fún wọn pé sinimá September 27 kò lọ fà rárá má lọ gbé gẹ̀ẹ́sì àtàbà gbé ẹ lọ́bẹ̀ ìwé tó gbé wẹ̀ wọlé fúnra rẹ̀ gbogbo ìyànà pàjá wa o ẹ̀yin ọmọ ni ẹ pariwo Queen Lateefah. Oya ó ti lọ fàáfàá bẹ́ẹ̀ yẹn ṣáà ti gbọ́ 27 of September. This one is for poor people. Let's put it for you prayer. Gege, Gege follow me. Gege follow me. Yọ̀rọ̀ pẹ́jọ jẹ́ wọ́n. Èmi ọmọ dàgbà. Mo ti yá yìí lọ́wọ́ tó. Ẹ̀gẹ́ sì náà tó. Èmi ti bẹ̀rẹ̀. Sókè Queen Lateefah ẹ ti ń gbádùn mi dáadáa lórí YouTube ẹ máa ń wò mí lórí DVD
ọ̀rọ̀ ṣáàní ẹni tó bá lọ gbé gẹ̀ẹ́sì tó bá ti lọ sí sinimá ẹ lọ sọ pé fẹ́ wo kí ni o Queen Lateefah ṣé kìí ṣe kiri yẹn fún yín ewé lérí burúkú gan-an mọ́mí báwo ọdún yìí ṣàjáde lódì kejì àyàrá pàjá rẹ̀ ayé olólùfẹ́ ni ẹ pariwo Queen Lateefah èèyàn yẹ ní aládùn ṣé tí wọ́n yẹ ní aládùn. ó pọ̀ o àwọn olólùfẹ́ mi wà bí wọ́n fẹ́ kí yín ẹ ṣàmọ̀ wọ́n fẹ́ kí yín àwọn tèmi àwọn colleagues mi wọ́n fẹ́ kó mọ bó ṣe ń lọ pé Queen Lateefah. Shoot, 1, 2. Friends for life. Oh yeah, friends for life. Friends for life. Ẹ jẹ́ gbọ́ Queen Lateefah. Ó ti yé ìyànà pàjára wà. Ìyànà wà. Ó ti yé ibẹ̀ òun lẹ ti gbọ́ yẹn. Tó bá di September 27. Sinima lawa Queen Lateefah nìkan tó ń sọ lọ́wọ́ ṣó ti yé yín ọmọ yín náà ni Wunmi Toriola ó gbẹ̀yìn olólùfẹ́ wa pátá ẹjọ́ tó bá ti bí yín léèrè ẹ sọ pé ẹgbọ́n kankan Queen Lateefah lẹ fẹ́ wò tẹ bá ti lọ sinima ẹlẹ́wọ̀n kankan mọ́ yàtọ̀ sí Queen Lateefah September 27 September what 27 September kí ni wọ́n pè é mi ò gbọ́ dáadáa òun yóò rinlẹ̀ September kí ni ó ti yá. Oya gbe mi jigi amúlùdùn inú mi dùn amúlùdùn. Atayi atulila azaki atulila atoyi bá ti sẹ́lẹ̀ wá tulila yìí. Asalaamu aleykum yóò ṣe fi wàrà mọ́tò lẹ́wọ̀n barakatu asalaamu aleykum wa alayhi wa alayhi sọ́ọ̀rì. Ẹ ti gbọ́ kankan. Ìbá fún ọmọ ìsátántántì kárùmátátì alẹ́ kọ́tì fàkútì yìí lábàkọ́tì. Àwọn ẹlọ́gbọ̀n ní ta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 . Alata, ó bọ̀, ó ti lọ fàfà, ó ti lọ fàfà, ó ti lọ fàfà, ó ti lọ fàfà, ok, amúlùdùn, inú mi dùn, amúlùdùn, inú mi dùn, amúlùdùn, inú mi dùn, amúlùdùn, inú mi dùn, lọ́dọ̀bà, ìtàláwà, lọ́dọ̀bà, ìtàláwà, bàbálà, ìtàláwà, májálà, ìtàláwà, májálà, ìtàláwà, májálà, ìtàláwà, ìjọba wíìsì, ìtàláwà, bíkwìsì, ìtàláwà, bíkwìsì, ìtàláwà, bíkwìsì, ìtàláwà, DJ Tunes, ìtàláwà, DJ Tunes, ìtàláwà, ọ̀pá mafia, ìtàláwà, ọ̀pá mafia, ìtàláwà, Gita Abiola, ìtàláwà, Gita Abiola, ìtàláwà, àwọn tèmi TikTok, ìtàláwà, tó máa ń bo kúlọ́fà, ìtàláwà, jáde tán, ìtàláwà, more money, ìtàláwà, more blessing, ìtàláwà, more big bag, ìtàláwà, àdókò sí yúkà, ìtàláwà, fàájà, ìtàláwà, pàtàkì, ìtàláwà, pàtàkì, ìtàláwà. Queen Lateefah. Àtàjára fẹ́ bá yín sọ̀rọ̀ kí gbogbo ilé gbogbo ìyànà pàjá. Ọlọ́run ẹni kúkú tó ń pẹ́ ní kúkú lọ ń ṣe kó lọ fà ẹ̀yin ìyànà pàjá. Please subscribe to Face TV Africa. Turn the notification on. Face TV Africa. Enjoy and subscribe. Face TV.